showcasing African entertainment. It's Femi Adebayo. I'm a filmmaker, a Nollywood actor. So we are here to have fun and of course thank the Almighty for bringing us here today. Today is, I think, is the second edition for the all-white party for Wasiu Ayinde. And Wasiu is my daddy now. It's always enjoyable. It's always fun to be with him. So I'm not expecting anything less anyway. It's always fun to have fun, enjoy ourselves, and to trust K1 to always give it to us, you know. I just want to have fun. I want to have fun because I missed the first edition. So this one I know it's going to be loud. It's going to be nice. The hunter has told me this one is very well packaged. So I just want to be wild. That's all. I go by the name Billy Q, CEO Billy Q Entertainment all the way from London. We are outside here. A lot of celebrities are here. And you know when it comes to K1, the ultimate, the king of Fuji music, everything is all about dance, dance, dance from night till morning. Guys, keep watching Moondew TV for every nice event happening in Nigeria. Don't miss it, guys. Moondew TV. Thanks very much for supporting us always. Adekola Tijani tí ẹ máa ń pè mí ní Kamilu Kompo. My name is Rotimi Salami. I'm an actor, model, and a filmmaker. Ní Lanre Tẹríba tí gbogbo èèyàn mọ̀ sí Àtòríṣe. Lólùfẹ́ àrípé akú ọdún akúyèdún ẹ̀mí aṣọ́pẹ́ o. My name is Oluomo. I'm an actor, a filmmaker, and a movie director. I'm here for K1 White Party, and I'm just here to have fun. I'm here to be entertained. I'm here to enjoy myself. Here to jolly. Ẹ̀mí Ọlọ́run ló bá mi sọ̀rọ̀. Ènìyàn boni lára kọjá ṣọlọ. Mo bá bójú wẹ̀yìn o. Tí o sẹ́ni kò. Ṣàtìgbà mi pé Ọlọ́run ọba. Ẹni ọdún bá bá láyé. Ọpẹ́ ni kó dún fẹ́lẹ́ tó máa rè kó dún fọ́lọ́run ọba. Ilẹ̀ iṣu, ilẹ̀ mọ́. Ọlọ́jọ́ ń kájọ́, àwọn ọmọ ẹ̀dá gbàgbé. Wípọ́pẹ́ ló yẹ ká máa dún. Ọlọ́wọ́n bá òní méjì tí ó gbà lọ́wọ́ wa mọ́pọ́lá òjò ká àgbà lára mọ́rẹ́ ni. Ká mọ́rẹ́ ká mọ́ fọ́lọ́wọ́n bá o. Torí lápò Ọlọ́run ọba, orí ṣíṣe òdúró, àtẹniṣe bí, àtẹniṣe gẹ́gẹ́. Ọlọ́run yìí, ọba àánú, ẹ jẹ́ n gbọ́ná. Ọbẹ̀ lẹ́bùrú kẹ́.
kò ní ohun tí ó gbà lọ́wọ́ wa mọ́pọ́lá òun ló ń fún wa. Gẹ́gẹ́ bí àdéhùn kálukú ti lọ́jọ́ tí ó wáyé àjẹtì lọ́jọ́ àmà lọ. Ṣùgbọ́n ká máa ṣe dandan lẹ́yìn ká sì nígbàgbọ́ pé Elédùmarè Ọlọ́run bá ń bẹ a máa tú ní lára. Òní gbẹ́rù tó wúwo sórí wàá láyọ̀ wàá lálàáfíà ṣáàtì dúpẹ́ pé Elédùmarè gbogbo tó o bá ní lára tiẹ̀ Ọlọ́run ṣe 2022 ó ṣe ọdún ọ̀hún ó ṣe lọ́dún dandan fún wa o àrìlò ní ti dandan ìpín àbúrú nínú ọdún ọ̀hún òjò jẹ́ tí wọ́n mọ́pọ́lá àdúpẹ́ oore ọdún wọn bọ́ sínú tuntun báyìí 2023 gbogbo àwọn àgbàlagbà tó ń bẹ lọ́wọ́ bá o gbogbo prediction tó ń wí wọ́n láwọn ọ̀rẹ́ wájú ọmọpọ́lá ọ̀ nínú ọdún tuntun èmi á tẹ́wọ́ kórè tèmi o máa tẹ́wọ́ kórè tèmi ẹni bá ń kó tẹ́wọ́ kórè Àyìndé Wasiu mi ẹ̀jẹ̀ àjọ̀nàwọ́ èmi á tẹ́wọ́ kórè orí owó orí ọmọ àlàáfíà àìkú bá yẹrọ ìgbékalẹ̀ ní iṣẹ́ kí n jáde nílé kí n padà wọlé láyọ̀ ìjàpá ọ̀nà wọ́n fi mú Àyìndé Wasiu kí n bá ṣe báwọn káwọ́ lé nínú ọdún tuntun àtẹ̀mí àti ẹ. Torí mo lọ́lọ́run lẹ́yìn. Olúwa dúró ọkọ mi balẹ̀ kíní kan kò ní ṣe mí. Mo pa lọ́lọ́run lẹ́yìn. Olúwa dúró ọkọ mi balẹ̀ kíní kan kò ní ṣe mí. Aṣíwájú ìjọba àtọlórí ọ̀dọ́ abákìlú ọ̀rọ̀ mi ti dijọ́ ọ̀rọ̀ mi ti dayọ̀. Ẹni nígbàgbọ́ alárè nìgbẹ́ àjọba adáké gbogbo èmi àjọ. Bàtú bẹ́sẹ̀ sọ̀kè wípé bàbá ṣeun tó bá fún mi ìkejì. Ìwọ lọ́wọ́ bá lọ́ba lẹ́bùkẹ́ o. Àtẹ̀rẹ̀ kárí ayé
ọba tó ń fayé fà jàpótí ìtìsẹ̀ kábíyèsí ọlọ́run ọba. alábínú àmọ́ sásí abiyamọ lọ́jọ́ ọjà àwọn arúgbó ọjọ́ oyídìídì ìgbanigbani pàṣáyà ìwọ ló ń jẹ́ mi èmi ni má ṣe bẹ̀rù ọlọ́run ọba kábíyèsí kó ojú ayọ̀. Òṣùbà rẹ̀ sára iná rẹ̀ ọlọ́run ọba o ó ṣe ń ṣe fún mi nírí ọmọ pọ́lá hàn ni ó máa ń ṣe lọ gbogbo wa tá a péjú síbí 2023 ọdún yìí ọdún ajé ọdún ayọ̀ ọdún owó gbogbo èèyàn tó bá ń gbélé tó ń dalẹ̀ tó ń rìn lórí ilẹ̀ àìdé ọmọ pọ́lá hàn lọ́wọ́ máa mú wọn. Bá iṣẹ́ ní bá rí, iṣẹ́ ní bá rẹ̀. Ọ̀rẹ́, ó pọ́níṣiríṣi o. Ṣùgbọ́n ibi panipani gbé wà, ibẹ̀ ni panipani wà. Ìláyé Ẹlẹ́dùmarè Ọlọ́run lọ́ba panipani. Gbogbo iná kí iná bàtà bàtà sílẹ̀ ara wọn ni wọ́n ò fi ṣùkì àìjẹ́ o. Bàbá yẹn ní ìgbà ò bá pàdé. Ìwọ̀n àgbàdì ìṣọ̀tà àbọ̀ alábàbí. Èmi àjọ àtúntà ṣẹ̀ṣọ̀ èmi pẹ́. Bàbá ṣe tó kọ́ fún mi nítorí. Ìdí àlàáfíà Àyìndé Wasiu ló máa rí lójoojúmọ́ ọjọ́ gbogbo. Mo wá bẹ̀ ẹ́ ọlọ́run ọba o. Mi ò fẹ́ kí n má ṣe lọ́tà. Ṣùgbọ́n orí ọ̀rọ̀ mi lọ́tà ni a máa dákẹ́ sí ọmọ pọ́lá òun ọmọ kú kókó. Èèyàn tó bá ní tèmi lòun sáré ká. Ọlọ́run bá ń gbére bọ́bù lé wọn lọ́wọ́. Jọba àgbọ̀dọ̀ gbogbo ayé wọn sáré. Àyìndé Wasiu kọ́ máa ń sáré jọjọ. Kọ́ bá fi gbàgbọ́ ní sinmi o. Eré ni kọ́ ṣe àbára sá. Èmi ọmọ bọ́lá òní kọ́ máa lé kiri. Èmi àjọ àtúntò ẹsẹ̀ sọ èmi bẹ́ẹ̀. Bàbá ṣe kó tọ́ fún mi. Happy New Year to you. Gbogbo afẹ́nifẹ́re tó ń tẹ níkàlẹ̀. Ìjọkùnrin o, ìjọbìnrin. Gbogbo nínú mímọ́, gbogbo ọmọ fọwọ́ ṣiṣẹ́, gbogbo àṣẹ àyè. Wàhálà yín nínú ọdún tuntun ọmọ pọ́nà ọ̀hún ayọ̀rí sí dáadáa. Ìbílẹ̀ ló máa jẹ́. Bẹ́ẹ̀ bá ti ṣe ń pọ̀ tó mówó, ẹ̀ má tó òsì mówó. Ọlọ́dúnjọ́yè ìdùnnú ara bá gbé ọmọ pọ́nà ọ̀pọ̀ kí ẹ jọjọ. Àjíkẹ́ ẹdẹ oríjọ́ pẹ́ fún mi àmì o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kéèsì
a ní transformer tó ń tọ́mọ́ ìdí alága ń bí. Ẹ̀gúsí yẹ́lò, ẹ̀bà yẹ́lò, àtàbẹ̀ yẹ́lò. Àjìkẹ́ ẹdẹ. Yẹ́lò ló ń jọba nínú ilé wọn mọ́kànlá wọn àbábá ìdí ọ̀gbà orin. Ẹgbẹ́ ṣọlá ayé wa àràbà ń bí. Chickens, mo kí ẹ fún mi, onídùúró. Ọ̀rọ̀ tiwọn náà kò ti dàgbò ní dojúrú. Àdúrà ẹ̀ àgbà. Iṣu ọmọ àjìnà ń fún ẹ jẹ. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí. Tẹ́ ìjọ́jọ́ bí 1st of January. Gbogbo yín mo kí. Femi ọmọ Adebayo. Gbogbo mi yóò. Tẹ́ ìjọ́mọ 1st of January. Ayinde Wasiu mo kí ní jọjọ. Èmi ajé o, pàtúbẹ̀ sẹ́sọ̀kè wípé bàbá ṣe dúpẹ́ fún mi wípé. Ọlọ́run yóò. Mo dúpẹ́ Ọlọ́run mi o, bàbá ó ṣe. Tẹ́rù bá dúpẹ́ òde àgò, àgòrè ńlá ńlá. Lọ́dọ̀ lọ́hùn ò fẹ́ méjì tó kọjá ọpẹ́. Torí mo rọwọ́ ìjẹ́ Ọlọ́run, torí nínú iṣẹ́ mi. Èmi rọwọ́ ìjẹ́ Ọlọ́run, torí nínú iṣẹ́ mi. Nígbà mi mú mi rọrùn, láṣẹ inú pẹ́ pọ̀ lọ́wọ́. Má lọ kábọ̀ ní pẹ̀sẹ̀, láṣẹ inú pẹ́ pọ̀ lọ́wọ́. Àní ká lọ kábọ̀ ní ìrọ̀rùn. Láṣẹ inú pẹ́ pọ̀ lọ́wọ́. Ẹni mọ orí Ọlọ́run mú wọ, tó bá mọ orí Ọlọ́run, yàtú kẹ̀kẹ́ ẹjọ́ sí ilẹ̀ óyá. Orí Ọlọ́run, tó bá mọ orí Ọlọ́run, yàtú kẹ̀kẹ́ ẹjọ́ sí ilẹ̀ óyá. Ẹni mọ orí Ọlọ́run mú wọ. Ìwà gbogbo orí Ọlọ́run, yàtú kẹ̀kẹ́ ẹjọ́ sí ilẹ̀ óyá. Orí Ọlọ́run, tó bá mọ orí Ọlọ́run, yàtú kẹ̀kẹ́ ẹjọ́ sí ilẹ̀ óyá. Òwúrọ̀ fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀. Wájọ́ òkè. Ọkọ ìyàwó fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀. Eko ìjọ ọba tẹ̀sí bọ́ ìyàwó. Báwo ló ti àjò? Ẹ̀fẹ̀ ìjọ ọba tẹ̀sí bọ́ ìyàwó. Báwo ló ti àjò? Ìyá máa ṣàyà dìde ńlẹ̀ òun tó ọ̀rọ̀ ìjókè. Baba,
di balẹ̀-balẹ̀. Abẹ́ ìmú bá ẹ̀ bọ́kú, kò di balẹ̀-balẹ̀ o. Pàṣẹ fọlọ́dún tó lè àdìjá ayọ̀ mi. Pàṣẹ fọlọ́dún tó lè àdìjá ayọ̀ mi. Bí bá ṣe bẹ́ẹ̀. Ṣe bẹ́sẹ̀ ẹ ti ṣe sọ̀rọ̀ mi rí olùkọ́ alábàjá o ẹ ti ṣe sọ̀rọ̀ mi rí. Ẹ ti ṣe sọ̀rọ̀ mi rí. Ẹ ti ṣe sọ̀rọ̀ mi rí. Alábàjá o ẹ ti ṣe sọ̀rọ̀ mi rí. I'm wishing every one of you Happy New Year and keep watching Moondew TV. wọ́n ní kẹ́ ẹ máa wò ẹ má yí kúrò ńbẹ̀ Moondew TV ó ní kẹ́ ẹ máa wò Moondew TV Moondew TV ẹ wò ẹ má máa bá bẹ́ẹ̀ má máa rí bẹ́ẹ̀ ṣàkáìmọ̀ ṣàṣàìrí tààrà sí mọ́ Moondew TV ó ní kẹ́ ẹ máa wò. mi ní Lanre Tẹríba mo dẹ̀ fẹ́ ṣe àsìkò yìí sọ fún yín pé ẹ máa wò Moondew TV ẹ má gbó kúrò TV station tó dá ní o. Thank you. Hi, my name is Ireti Osayemi, and today I am here to do nothing but to rock with K1 The Ultimate. Yes, it's 2.0 and we're rocking it this year. I just want to wish you a happy new year. Enjoy your 2023. And this one is for Moondew TV. Don't touch that dial. Keep watching and you enjoy yourself. Trust me. And I wish you all a happy new year, a prosperous new year. Thank you. Moondew TV, showcasing African entertainment. Moondew TV, showcasing African entertainment.